ní Madina pẹ̀lú ọdún gbọ́rọ̀ tẹ́lú agbọ́ngbà kan bí ó lè ṣe Kùránì kan ní àbí àwọn ipa wo ní àwọn nǹkan omi látún gbọ́ tẹ́tún ṣe nígbà náà ṣe mọ̀ bí ẹ̀yìn lẹ́sẹ̀ ní àwọn kan tẹ́tún wíkà mi but ká mọ́ lọ bẹ̀rẹ̀ kí ni méjọ kan tó wà bẹ̀rẹ̀. alhamdulilayi yóò ti kọjá adúpẹ́ lọ́dọ̀ náà well fún àǹfààní ìtàn àtàwọn tí ọba tó máa fẹ́ dá sí lọ́pọ̀lọpọ̀ ni ó ṣe lọ́run púpọ̀ láì máa ẹni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Kùránì tí wọ́n tú sí Yorùbá Saudi ló commission rẹ̀ from day one. Saudi ló commission àwọn bàbá tí wọ́n sì ṣiṣẹ́ yìí wọ́n kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ pé Saudi ló ní àwọn sponsor Kùránì ẹ̀yin náà tú Kùránì tó fà á ni pé because Kùránì tí wọ́n tú sí Yorùbá tó wà ń gbà yẹn Reverend Father ló ṣe wọ́n pè ní Reverend MS Cole. MS Cole. Yes, Reverend MS Cole. Kí ló ṣubú tẹ̀yìn tó yẹ pé Reverend ni ọmọ tó máa Al-Quran Yorùbá fún so àwọn bàbá wa ni wọ́n wá ṣiṣẹ́ yẹn gbà yẹn pàtàkì jùlọ àwọn bàbá mẹ́ta kan bẹ lẹ́kọ̀ọ́ àgbọ̀dọ̀ ṣàbòsí wọn. Wọ́n pe bàbá kan ní Augustus wọ́n pe bàbá kan ní Dìndí bàbá kan Àkànní yes. Ṣé mùsùlùmí náà gbogbo wọn? Mùsùlùmí ni wọn ọmọ àwọn ará Èkó ni wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n tú Kùránì sí Yorùbá nígbà kan tú tí wọ́n wá gbé fáwọn àgbààgbà fa Saudi náà lọ́wọ́ àríjì bẹ́ẹ̀ tó sísítẹ́ẹ̀mù Saudi ni pé bí wọ́n bá tú àwọn kan yẹ̀wò bí wọ́n bá tú àwọn kan ó rìvíw rẹ̀ káfí mọ̀ pé ṣẹṣẹ tó ṣẹṣẹ pé ibi tó bá kù sí wọn bá yín wò àwọn àgbààgbà fa látòrí àwọn bàbá wa mufti àkọ́kọ́ ńlọrin bàbá wa alájà àgbà àwọn bàbá wa lágbègbè àwọn bàbá wa chief imam Ìbàdàn gbà yẹn gbogbo àwọn àgbààgbà fa àwọn ni wọ́n wá yẹ̀ wò wọ́n fún Saudi ní goa ẹ̀ pé ó ti dá báyìí ẹ̀dẹ̀ bá wa bẹ̀rẹ̀ báyìí náà wọ́n tún wá ní kọ́mítì ẹlẹ́kẹta ìtọ́dà nígbà tá a fẹ́ máa tẹ̀ yìí nísìnyí ẹ̀yin bàbá yẹn ò sí ní ibi tí wọ́n ti máa tẹ̀ ní Beirut ló ní Lebanon wọ́n fi lè tẹ̀ àwọn ọmọ yín tó wà nílẹ̀ Lárúbáwá wọ́n wá tún pík àwọn àfáà tí wà ní lónìí àwọn olè pé wọ́n lọ́mọ o lórí àwọn bàbá wa Adékílékún waziri ilẹ̀ Yorùbá àbí àwọn bàbá wa Sheikh Abdulwahab Sanusi ọmọ lọrin bíi làwọn àwọn bàbá wa Professor Isa Adébélò gbogbo wọn gbà wọn jẹ student wọn wá ní káwọn wá dúró because tí Lárúbáwá bá ń tẹ Yorùbá ó ṣeé ṣe kọ́ fẹ́ dàrú ẹ̀yin ò lè sọ pé bá a ṣe kọ nǹkan wà so gbogbo àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ṣiṣẹ́ tí Kùránì fi di títẹ̀ wọ́n sì ń pín lọ́fẹ̀ẹ́ wọ́n ń pín gbogbo but ń bọ̀ ya èyí tí wọ́n tẹ̀ tán ibi tí ń tẹ̀ gan-an àwọn gan tẹ̀ Kùránì ní Lebanon gbẹ náà Lebanon kan jẹ́ printing press ibi tó ṣagbátẹrù rẹ̀ Saudi ní Rọ́bítọ̀ Muslim World League so ètò wípé Muslim World League wọ́n kàn mú ọ̀rọ̀ Kùránì máa ṣẹ́ni kì í ṣe wọn gan níjọ́ tí Saudi ti create ọ́fíìsì kan pé ìwọ lọ́ọ́ máa mójútó Kùránì oníkẹ́ńfà Quran complex ní Madina àwọn ti yọ ọwọ́ wọn kúrò ní gbogbo tí ń jẹ́ ọ̀rọ̀ Quran wọ́n dẹ̀ transfer gbogbo tó kọ́ wà lọ́dọ̀ wọn síbẹ̀. Kingfad Quran complex àwọn kan wá dìde láti Nàìjíríà around 1991 92 láàrin ìgbà yẹn. Over 30 years ago. Yes. Kódà ẹni tó lọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹni tí ó dìde pé ẹ bá wa náà tún Kùránì wà yìí tẹ̀ was even a military officer. Ìrìnàjò kan ọmọ nísìnyí he was a colonel àbí lieutenant colonel lóṣogbo láàpọ̀ ní bẹ́sẹ̀ nígbà yìí. Àwọn ni wọ́n ráìtì rọ́bítọ̀ wọ́n rúkọ rọ́bítọ̀ lórí Kùránì yìí Kùránì wà yìí ti tẹ́ ẹ bá wa tún tẹ̀. Rọ́bítọ̀ now transferred that to Kingfad àwọn ẹlọ so wọn wá agree pẹ̀lú ẹni ìpè yes a tún Kùránì tẹ̀ but policy tiwa náà ni pé a tún review o èsì pé mo ṣe wà láti ọgbọ̀n ọdún yẹn láti tẹ̀ a tún review so wọ́n dẹ̀ agree láàrin ara wọn pẹ̀lú signature ẹni yìí wá ṣe ń ṣe ẹni tí Ọlọ́run kọ́ máa ṣe tí ò ṣe láàrin wọn àti Kingfad Quran complex wọn wá kárí gbogbo ọ̀dọ̀ àwọn àgbà fáàlì pẹ̀tọ̀ ní tí ń ṣe ní o ibi tí mo bá dé ní o àwọn ọ̀dọ́ yìí wá fọwọ́ sí fún pé go ahead kí Saudi ó tún Quran yẹn tẹ̀. Now at this point
ibi tí involvement ibi tí ó ti ka èmi nù gbogbo eléyìí tí ń sọ kalẹ̀ tẹ́lẹ̀ yìí èèyàn sì ń bẹ. so in fact Quran complex ìmọ̀ bóò ni wọ́n ṣe nominate ni wàláhì làwọn. kò jẹ́ pé lọ́bì rẹ̀. ẹni tó bá ma Saudi ọmọ pé lọ́bì òwò kò sí sẹ́ńbẹ̀. wọ́n ní criteria àwọn tí wọ́n á pọ̀ tá a jẹ́ student ìgbà yẹn ní postgraduate student torí ìgbà yẹn kì í ṣe Quran Yorùbá nìkan gbàǹgbà náà wọ́n ṣe ta Hausa náà ní tí wọ́n ń ṣe ń gbà yẹn ni pé ń sẹ̀ táfi máa dààmú kiri àwọn ọmọ tí ó ti kẹ́kọ̀ọ́ dé postgraduate nítòsí wá ń bì àwọn ni wọ́n ń lò generally so but àwọn ni wọ́n mú ẹni táwọn bá fẹ́ so wọ́n select èmi àti àlùfáà ọlọ́nkọ́ musa foríjì wọn Sheikh Ibrahim abdul Dr. Ibrahim abdulbapi níwò pétọ́ ká review Kùránì tá a bá rí i pé ọ̀yẹ̀ káwọn tẹ̀ wà worthy of publication tá a bá rí i pé ọ̀yẹ̀ káwọn tẹ̀ which means tó bá ipá ní ulterior motive kan àbí nǹkan kankan ní clearly láàgbé tá a bá fẹ́ wọ́n tẹ̀ á ní Kùránì rẹ̀ bẹ́tẹ̀ and I must say this a rí tó lè push wa láti síbẹ̀ because by the time tá a parí review wa kì í lè pè láti ṣe but àwọn nǹkan tó yẹ bí nǹkan kínkín ọ̀pọ̀ tó yẹ pé ní ó lè pé wọ́n gba ẹ̀wà mẹ́wàá in fact maybe for the first time tí ń ṣe léyìí ara àwọn tó sọ fún wa pé àwọn ní Kùránì táwọn náà tú wàláhì àfẹ̀ká àgbàtẹ́lẹ̀ yìí tí ó rí báyìí and report to me dọ̀la ẹni tó bá yẹ kí n fi hàn I insisted pé gbogbo ohun tí ó bá tèkì Saudi láti tẹ Quran yìí tí ó tún gbogbo ohun tó bá yẹ kó tún sí bẹ́ẹ̀ is far better than wọn àmọ́ndọ̀ rẹ̀ wọn ka reasons ara reasons tí mo ní pé máa wọn àfa tí wọ́n ṣiṣẹ́ lórí ilé àwọn àfa àwọn yóò kọ́ wọn lásán gan-an ó ti fún kìíní yìí ní acceptability ju tí ẹnìkan ó pé òun ṣètò wàláhì làwọn and based on that wọ́n wá agree pẹ̀lú pé wọ́n á jẹ́ body fèmí wípé mo gbọ́dọ̀ ensure because at that time Dr. Oloyin ti kó Saudi nígbà tá a fi parí iṣẹ́ yẹn àwọn tí kò ní Saudi èmi ni body yẹn wà lórí pétọ́ wọ́n lọ ensure pé gbogbo nǹkan bá yẹ ká ṣe ń bẹ̀ o ó gbà ṣiṣẹ́ n ti report mi wí so I think I spent another 2 years in ensuring that because kì í ṣe ti ó easy bẹ́ẹ̀ yẹ mo ṣe wí ìwé náà wọ́n rò ń gbà àtàkọ́kọ́ náà fi sponsor àwọn èèyàn lọ Beirut ẹni tí ò gbọ́ èdè kì í ṣe lédè nǹkan òun lè wá ní kọ́ máa táìpù yóò sì tẹ̀ ọba especially àwọn letters kan bẹ́ẹ̀ ní ojú wa tí ò sí ní èdè ní ọ bí ẹ so but alhamdulillah eventually ọlọ́run padà ní kí wọ́n tẹ̀kọ́ nígbà tí wọ́n wá tẹ̀kọ́ ra kí ló dariwo kò sí tó dariwo di pé wọ́n wá gbé ẹni tó jẹ́ mínísítà ń gbà yẹn because under ministry Islamic affairs ló wà wọ́n wá kọ the preface the mọ̀kọ́dúnmọ̀ pé tọ́ Kùránì yìí o anybody ló lè lọ check ní tí mo fẹ́ wí o àwọn àgbààfà nílẹ̀ Yorùbá àwọn ni wọ́n ṣe o but lọ́dọ̀ tiwa o to assure us káwo tó tẹ̀ àwa àpọ́ǹtì Ibrahim Abdulbaki àti Abdulrazak Alaro àwọn ni àwa àpọ́ǹtì kí wọ́n bá wa review kìí ṣe pé wọ́n kọ́ gbàgàdà sẹ́yìn Kùránì yìí o wípé Abdulrazak Alaro àbí Ibrahim lórí jù rẹ̀ pàdánù náà but mọ̀kọ́dúnmọ̀ pépèsè gbọ́ pé ministry rẹ̀ ni ètò project àǹtẹ̀báwò bí wọ́n ṣe ń kọ́ sí gbogbo Kùránì tí wọ́n ń tẹ̀ náà ni so ìyẹn ni ìmọ̀ ntọ́fà ọ̀tún rò pé nǹkan kan àwọn kan gbọ́ nǹkan mí yé ń bẹ̀ ẹ̀ka wọn pa ọkọ̀ àwọn bàbá rẹ̀ wọ́n á fọkọ̀ tí wọ́n sí ọlọ́run kọ́ mọ́ sí wa lórí ìlú and that is why n tó repeat ẹ̀ ń bì nígbà tí mo wá gbọ́n tí wọ́n ń sọ yẹn torí point lẹ́nu ẹlòmíì ṣe bí n tí mo fi gba PhD mi nù ní Saudi. ok ọlọ́dún Kùránì kan gbà yẹn. pé wọ́n withdraw PhD o kọ́dọ̀ kọ́ lẹ́tà sí investor Ìlọrin pé PhD rẹ̀ wọ́n kó Kùránì àwọn bàbá ló gbé. so I took a decision tí mo sì stand lórí ẹ̀dọ̀dà ìnọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà ni ò ṣe kíní yìí torí ìtayé pẹ̀lú ohun tó wá ṣẹlẹ̀ yìí never ẹ̀ lórí ní sí i. Allahu Akbar. And I'm proving it up till today. Gbogbo ń tọ́lọ̀ ṣe fún mi láti gba òun ìsìn
lọ́rẹ́ lómi ìgbà sọ pé wọ́n á fi ń gboyè wọ́n á fi ń gbà it's not even part of my CV of tuntun láti jọ tí wọ́n ti gbárò lé ìdìde wọ́n wà entitled sí iṣẹ́ tí mo lo ọdún méjì ó fi bẹ́ẹ̀ lọ sí ó ní iye pọ́ǹtì tí ó score mi ní bá pé èmi mo ṣe ìjọba yìí but voluntarily ní tiẹ̀ mention rẹ̀ èsì pé ìyẹn right àti mention but ní mention rẹ̀ ẹ̀kún ó fi dájú pé kìí ṣe pé àníyàn àti orí ayé kan àbáti orí popularity kan tó mọ̀ pé táwọn èèyàn gbọ́yé mélòó so but mo rò pé tó ti. alhamdulillah ọlọ́run bá wọn ní bá.